olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2023 èèyàn Chinedu Gbádébọ̀ Rosevivour ó mà ti sọ̀rọ̀ ó ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pàápàá àwọn ọmọ ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ tó sọ lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó ọdún 2023 náà ń bọ̀ tí Chinedu Gbádébọ̀ Rosevivour tó sì ti jẹ́ kó di mọ̀ pé ojúlówó ọmọ Yorùbá lòun o ẹ̀yìn Yorùbá lòun wà àti wípé gbogbo nǹkan inú lè fi sọ wípé àwọn Yorùbá inú ní ìlú Èkó yàtọ̀ sí awuyewuye táwọn kan ń gbé kiri pé àwọn kan ń sọ pé ìlú Èkó kì í ṣe tẹnikẹ́ni ìyẹn pé Lagos is a no man's land dáadáa sí pé lọ́dún 2023 ní òkìkí Gbádébọ̀ Chinedu Rosevivour inú mà bú jáde nígbà tí ẹgbẹ́ òṣèlú Labour Party tí wọ́n jọ ẹgbẹ́ òṣèlú APC lójúlẹ̀kọ́ tí wọ́n lu APC lálùbami ní ìpínlẹ̀ Èkó lásìkò ètò ìdìbò ààrẹ tó sì jẹ́ pé díẹ̀ ló kù kí ariwo wọn kó gba ìlú Èkó lọ́wọ́ APC lásìkò ètò ìdìbò gómìnà náà ṣùgbọ́n tí orí kọ́ APC àti gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú yọ ṣùgbọ́n lára nǹkan tí wọ́n fi kó bá Gbádébọ̀ Rosevivour tí wọ́n fi dìbò fún yọ ni bí wọ́n ṣe ní ọmọ Ìgbò ni wípé òun gan sì làwọn Ìgbò tí wọ́n ti ń jà pẹ̀lú Yorùbá láti gba ìlú Èkó mọ́ Yorùbá lọ́wọ́ pò ń ganan fẹ́ lò láti fi gba Èkó fún Ìgbò èèyàn bó bá di gómìnà ètò sì tó kó bá Chinedu Gbádébọ̀ Rosevivour òun ni bó ṣe jẹ́ pé kò lè sọ èdè Yorùbá dáadáa ṣùgbọ́n tédè Ìgbò tó dán mọ́rán lẹ́nu ẹ̀ ilé ni wọ́n sì ló takò bó tilẹ̀ jẹ́ pé ojúlówó ọmọ Yorùbá lọkùnrin náà pàápàá bí ìran ẹ̀ bá ṣe gbajúmọ̀ ní ìtàn ìlú Èkó ní agbègbè Lagos Island ìran Rosevivour ṣá o ọ̀rọ̀ kan tó ti wá kó bá Rosevivour nígbà náà ni bó ṣe lọ́ọ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí tẹlifíṣàn Channels níbi tó ti bí léèrè béèrè tó sì jẹ́ kó di mọ̀ pé òun kì í ronú ní ìlànà Yorùbá èyí tó sọ lóyìnbó pé I don't think in Yorùbá ọ̀rọ̀ yìí ló máa tún bu bẹntiróòlù sí epo tí àwọn tí ò fẹ́ kó di gómìnà tí wọ́n ti ń gbìyànjú tẹ́lẹ̀ tí wọ́n sì bínú pé ṣán ti rí pé eléyìí ti ń fọwọ́ sí júwèé lé bàbá ẹ̀ àti pé tó bá dé yóò kórìíra Yorùbá yóò sì gbé àkóso Èkó lé àwọn Ìgbò lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú ìwé ìròyìn Punch lọ́sẹ̀ tó kọjá Gbádébọ̀ Rosevivour ó tọrọ àforíjì lórí eléyìí o ó ní àṣìṣe ni ó ní wìdìwìdì ètò ìdìbò tó ń bọ̀ èyí ló jẹ́ kí òun sí ọ̀rọ̀ náà sọ pé òun kì í ronú nílànà Yorùbá tó sì ní ojúlówó ọmọ Yorùbá lòun tóun ò lè fọwọ́ sí júwèé ilẹ̀ Yorùbá Gbádébọ̀ Rosevivour tó wá jẹ́ kó dì í mọ̀ wípé Yorùbá ló ní ìlú Èkó kì í ṣe Ìgbò tàbí ẹnikẹ́ni bẹ́ẹ̀ ló ní ìlú Èkó kì í ṣe tàjèjì tàbí pé kò sẹ́ni tó lè kó o láwọn Yorùbá ló ní nǹkan wọn bẹ́ẹ̀ ló lóun ò tí ì pàdé ọmọ Ìgbò tó rí ẹ̀ pé tàbí tó jẹ́ èèyàn pàtàkì rí tó wá sọ pé àwọn àti Yorùbá jọ lè kó ni ó ní gbogbo wọn ló gbà pé Yorùbá ló lè kó àti pé àwọn olóṣèlú ló ń gbà pé wọ́n lo ọ̀rọ̀ náà láti fi pín Yorùbá yẹlẹyẹlẹ sí méjì.